aráyé ò fẹ́ ni fọ́rọ̀ bí ò sórí ẹni. Kò sẹ́ni tí ń bẹ nílé ayé tó jẹ́ pé kò fẹ́ràn àti máa ṣàánú. Àmọ́ ṣé ẹ mọ̀ wípé láyé òde tá a wà yìí, àánú mọ níwọ̀n. Bàbá tí ń ṣàánú jù yín máa ń kó bá ni. Èmi ò ní pé ká ẹ mọ́ ṣàánú o, àmọ́ ká ṣe níwọ̀ntúnwọ̀nsì. Òun ló mú tàn bàbá kan tí mo fẹ́ sọ fún yín lónìí wá. Bàbá olówó kan ni. Ó jáde ńlé lọ́jọ́ ọjọ́ kan. Bàbá yìí bó ṣe jáde lọ́jọ́ náà ló bá pàdé ọmọbìnrin kan. Ọmọbìnrin yìí rẹwà gan-an. Kódà kò sọ́kùnrin tí ó rí i tí ò ní fẹ́ kọsẹ̀ lára rẹ̀. Bí bàbá yìí ṣe rọ́mọbìnrin yìí ló bá pè é. Ó ní, wá arábìnrin, níbo lò ń lọ? Ibo gan-an lò ń lọ tó o fi ń rìn nínú oòrùn yìí? Ọmọbìnrin yìí dá lóhùn. Ó ní, bàbá, mo fẹ́ dé òkè lọ́hùn lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi ni. Bí bàbá olówó yìí ṣe gbé e sínú ọkọ̀. Bí bàbá yìí ṣe má arábìnrin yìí tó gbé sínú ọkọ̀ lọ́jọ́ náà nù. Bàbá yìí bá ń lọ. Bí wọ́n ṣe ń lọ lọ́nà. Ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ wípé kó tó di wípé arábìnrin yìí débi tó ń lọ, arábìnrin yìí ti dákẹ́ sínú ọkọ̀. Ìgbà táwọn èèyàn ó sọ ọ́, wọ́n ní bàbá yìí ló pa á. Oore sì ni bàbá yìí ṣe lọ́jọ́ ọjọ́ náà. Àbẹ́ẹ̀ rí wípé bàbá yìí súre sí lọ́jọ́ náà. Ń bá wí fún yín wípé bàbá yìí mọ̀ lọ ẹ̀wọ̀n ọdún méje. Ẹ̀ ń bi mí. Àwọn ará ayé wọ́n sọ pé bàbá yìí ló pa ó fi ṣògùn owó ni. Tẹ́ ẹ bá wá rẹ̀ ni tó lówó lónìí, tó lówó bíi ṣẹ̀kẹ̀rẹ̀ idẹ, tó bá wá lòun ṣàánú. Ǹjẹ́ ẹ mọ ohun tójú rẹ̀ ti rí? Ohun tójú àgbárí tó fi jì kì í mọ̀ ń so kékeré. Ẹ ń bá lówó tó lòun ò ṣàánú, oníkálukú ló mọ ibi tó ti rówó ara rẹ̀. Bẹ́ẹ̀nìyàn bá wá lówó tó lòun ò ṣàánú, oníkálukú ló mọ ohun tójú ẹ̀ ti rí. Ẹ ronú sí, èmi ò ní ká ẹ mọ́ ṣàánú o. Tó ẹ ronú sí lónìí. Orúkọ tèmi lọmọ Alágbàwí, èmi lẹ́yinjú Elédùmarè. Ire o.